líkútẹ́ yẹ kọ́ mọ́ bojú o kojú gan kẹgbà ọtí torí èṣùrú èkó bá kọrin àyìn ìṣẹ̀yà ganpá kẹ́ ẹ ṣe àwáwí nínú urúpùkọ́ ẹ̀ àná àbí urúpùkọ́ abára rẹ lẹ́jọ́kẹ́ gbangba kọ́ bá dẹkùn kì í kedere kọjá kan yá yẹ ẹ́ o àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun náà ni mọ́ bojú ó yẹ kó ojú kẹ́ ẹ gbà ọ́ tì torí kó ojú bá mọ̀ tí o lè gan olóhùn fúnra rẹ̀ sí kọ́ ó yẹ kó ojú tì nínú ìrere ti Matthew orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ọ̀kànlélógójì kó bá ka dé ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta wàá rí wípé Jésù Kristi Olúwa ó yàn ọ̀rọ̀ nì ó yàn fẹ́rẹ́ lùkóríta nì orí ìkóríta ọ̀dájọ́ léyà ṣiṣẹ́ ya bọ́ nìkan ni a fa ohunkóhun mọ́ kó bá ti sọ bá gẹ́lẹ́ lè yàrí òun ló máa mú kíyèsí ọ̀rà rẹ kó aago bí kaago ayé rẹ kó dé lọ́ọ́lọ́ bá wàá ó ṣe sí rẹ wàá ó kété kó gbáyé ṣe bóyá òun ká pa ọ́ lẹ́kún àbí bóyá òun ká dá òtìjú ayérayé bá ọ níwájú ẹlẹ́dàá rẹ lẹ́yìn ayé rẹ ni nínú àkọsílẹ̀ ẹni Jésù Kristi ọ̀nì kan jẹ́ pé ọlá àkọsílẹ̀ kétékété oníkèrà kan kíkan mọ ìyàsọ́dọ̀ òun o kíkan á lọ tààràtà sínú adágún iná ibi òòyà òun ti pèsè sílẹ̀ o Sátánì àti àwọn áńgẹ́lì rẹ̀ ibẹ̀ ní kíran kẹ́ lọ́ọ̀ sí òun ibẹ̀ nìkan yà sí torí nítorí ihun kò yẹ kán ṣe lọ́gbà kan líbe kò yẹ kán kà á yẹ sí ọni mímọ́ òun ńlọ ẹtọ́ ìwẹ̀ ẹ̀yìn ṣọ́ọ̀ṣì wẹ̀ẹ́ dá ó wẹ̀ẹ́ ṣoṣẹ́ Ọlọ́run kété kan ń ṣe níbẹ̀ lọ dá ẹ sí pàápàá yìí kò jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àṣehàn ṣùgbọ́n èyí kò mú oore ọ̀fẹ́ àti ẹ̀ nínú ọmọ nìkejì kò mẹ́yà síwájú rẹ wọ̀ yẹra ẹ̀kọ́ wọ̀ sa ẹ̀kọ́ kíkan lọ kó lọ́dọ̀ ń o ìhàn ọlọ́ṣẹ́ ẹ̀ṣẹ̀ kẹ́ ò ṣẹ́ ẹ̀ṣẹ̀ kẹ́ lọ́ọ̀rẹ́ kí òun ní kò í ṣe kọlọ́run á mú ṣe òdájọ́ rẹ lẹ́yìn òrèyìn nínú ayé líbe kò jẹ́ pé wọ́n fúnra rẹ̀ gan náà wàá òdájọ́ ti tán ni ìkàn lọ kó lọ dọ̀hún ó mọ̀ ọ́n rí ìkàn lọ sínú ìgbé ayérayé àdúrà mẹ́gbà sí ọkọ̀ lónìí ní bá wí irú òun ni wẹ́ àyà sọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n kù tìjúmọ̀ bá yá bá ọ òun lẹ̀mí Ọlọ́run ní rán ọ̀rọ̀ rẹ̀ sí ọ lé òní ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ mọ́ bojú torí kẹ́yìn á sọ̀dọ̀ rẹ̀ Olúwa ẹ̀yà lè yí ẹ̀yà ọ̀ránṣẹ́ rẹ̀ lè yí ẹ̀yà ọmọ ọjọ́ rẹ̀ lè yí wọ́n dárúkọ orílẹ̀-èdè kan tí a ká àpọ́nra ran lé kí n jòkó kí n métí gbọ́ lẹ́yìn bá ti wí bá tí ẹ̀yà rẹ̀ darí sí ọ̀run àpáàdì káàṣe àbálòdùmọ̀rẹ̀ kété kò yẹ kí ṣe ọjọ́ túṣẹ́ tẹ̀ nínú ìgbọ́n rẹ̀ yìí ṣe ìfẹ́ràn àṣehàn ṣùgbọ́n òtọ́jú àtẹ̀ nínú ọmọ nìkejì ẹ̀jọ̀ yín lógún ìmọ̀kàn sí èsì òwá èsì kọkàn mi ni ò sí mi tí wọ́n Olódùmarè tí wọ́n Jésù Kristi tí wọ́n ẹlẹ́dàá ayé èsì ìdánwò kò ṣe kò yí lùgbà kí nínú ayé òun lè yí o ìlà àkọ́kọ́ ìmọ̀rin òrì o torí wí òyà jẹ mí
bẹ́ẹ̀ ráṣọ wọ̀ ẹ̀ sọ ní dá sí o lọ́ra rìn kékeré kì í líbe kì í gbọ́ mi bá ẹ̀ sọ ní kọkàn ró títí wí jẹ́mi yàrá pa aṣọ méjì kí n mú bo ìhòòhì o ọ̀ní ọkàn láyà ọ̀rẹ́ rẹ̀ sún síwájú náà ìgbà kẹ́yà kan jẹ́ pé ọ̀fun ìgbẹ́hún omi kò yọ̀ mú kó mú rẹ ọ̀fun gbégbẹ́ ni sí nínú orin kọkàn dárò rí kò gbárò wí kó mú fi omi kan kó mú kò ní kọ ọ̀fun gbégbẹ́ kẹ́ máa pákú ìgbà ibi ìsíkọ́ òun à jẹun lọ́rọ̀ òun à jẹun lọ́sìn lálẹ́ omi kò bá ti rí nù á mú ajákun gbẹ̀yìn lélẹ̀ ìgbà kó bá jí lọ́jọ́ kejì á dàbí ọ̀nì kí èlíyè nínú rárá ebi pa òun ìdẹ̀lẹ̀ yìí ìjẹ àjẹyó àjẹkùnrin ìbá ẹ̀dẹ̀jẹ náà àdá kó ajáre ìyàmú ṣòfò dànù ìgbà kẹ́yà náà ń lulé lórí nítorí ọmọ nìyẹn á sì dé lé òtẹ́ ká mórí rẹ̀ lé yóò gbà múrin yóò ya wá ibi kò yóò sùn sí bóyá òjò lépọ̀ o àbí òrìrùn lépọ̀ o ibi kò yóò gbórí òun sí sọ́ni nínú rin kò wí yàrá kan tọ́ sí òun kò wí ya mórí rẹ̀ sápamọ́ síbi yóò gbà múrin náà ń lọ sínú ọgbà ẹ̀hàn torí kò mọ̀ọ́sẹ̀ ìyàn tì í mọ́lé àdúgbò kan nínú níjọ́ yà o ìyìn ṣọ́ọ̀ṣì o ìsan ọ̀dámẹ́wàá o ìwọṣọ tuntun níjọ́ òjọ́sìn kì í yá mú ẹ̀dán kì í yá mú ahọ́n ṣùgbọ́n síbẹ̀ sọ ní bèrè òun dé inú ọgbà ẹ̀hàn kò gbà kó ṣara láì ló ṣẹ́ síkọ́ kò yá jẹ ni ebi pa ni ẹ̀sùnṣẹ́ lọ́hùn ó gbìyànjú títí ẹ̀sán ni kò mọ̀ kọyọ ọ̀ràn ń lọ láti bá wọn wáṣẹ́ ni síbẹ̀síbẹ̀ ìkàún sí èsì kọkàn yín nínú gbàkínbá ti róṣẹ́ ibi iṣẹ́ kì í lè ṣeun gan náà gbàkínbá tẹ a fẹ́ kó lébẹ̀ àmọ́ ni ti bí ọmọ ti bí ẹ̀gbọ́n ti bí ọ̀yà ti ṣẹ̀ṣẹ̀ lébẹ̀ o àmúrọ́pò èsì kọkàn yín pẹ̀lú ti tèmi ó gbà kó ṣàrẹ̀sàn sí kọ́ sọ nìkan òrànlọ́ lè yí kọ́ ní káàìsàn rẹ̀ kẹ́ máa pa oríṣiríṣi ẹ̀sùn bí èyí ni Jésù yàkùn kà síwájú ẹ̀ẹ́rá kan ti yọ ẹ̀ka kan sá ẹ̀ka kan yọ̀wé léwé ọlọ́run ara lè yí o lẹ́yìn ayéra o afẹ́yàgbèrè o èrè ìdámẹ́wàá o èrè oṣẹ́ ọlọ́run o èrè èdè kan mí fọ̀ o èrè oṣẹ́ ìrere kan ṣe é ká o kàn lọ kó lọ́dọ̀ yẹn rìn sí un ó yẹ kó ojú kètìyàn ṣé irú ọ lè gbàgbọ́ bá a lọ ẹ̀ wọ́n rẹ̀ yá béèrè lọ́wọ́ mi àbí wọ́n rí béèrè nínú ọkàn ra rẹ̀ àbí kí ráàrin náà kan ti béèrè lọ́wọ́ Jésù Olúwa orú ẹ̀sùn kan sí èyí kan yá mú kàn á ẹ̀yà gẹ́gẹ́ bí ọ̀nìkan kàn yàgò kíkàn jẹ́ kéje rójú òun dáadáa yìí òun ní mẹ́yìn yìí òun adarí bá ìwọ̀n ọbọ̀rin bá kàn mọ̀ olùṣẹ́ takuntakun nínú ilé òjọ́sìn ó gbà sùn rí ọgàn òun mójú ọ̀rọ̀ àwọn rí ọba ẹ̀sùn gbà kó nínú ayé kò mú gbà kàn fọ́jú kò ń rí ọba Olúwa ebi pa kò elúlé kò lóṣẹ́ kò olíbi kò amóyìn rẹ sí kò gbẹ́gbẹ́ ọ́ kò ṣàrìsàn kàbí kò nínú ọgbà túbú kò ń bẹ̀ ọ́ o Jésù wí ẹ̀yẹ kójú ọ̀nìyàn fọ́ nípa tẹ̀mí òfọ́jú nínú ọ̀nìráyé gbé ká lóní bá o ẹ̀sìn á fọ́ ọ lójú ọ̀ní kú ìlọ́ba àdá sí ọ̀ní ebi pa àdá sí ọ̀ní ṣaláì lúlé àdá sí à ń yàrá nínú ọkàn ra pé kàn ti dáa tó ènìyàn fúnra rán mi ṣe àṣeyọrí bá a níta rí òléyìn òréyìn o Ọlọ́run á béèrè lọ́ọ̀ rẹ àǹfààní àti oore ọ̀fẹ́ kó mú kọ́ kò ti ṣe lò kọ́ ìyẹn kan gbẹ ẹ̀sìn lórí lásán láì ṣiṣẹ́ oore ọ̀fẹ́ àtẹ̀nínú kan mọ́ ní kejì Bíbélì wíwà wí rú ọ ní bá kọ́ bá kú lùpọ̀ láì ronú padà láì ṣàtúnṣe Jésù Kristi adarí hàn sí ọ̀run àpáàdì
ibì kan pèsè kó Sátánì àti áńgẹ́lì rẹ̀ kẹ́ mọ̀ bá pẹ́ jù Olúpọ̀àdà ló ní kú tìjú ayérayé kẹ́ mọ̀ bá bá ọ kẹ́ mọ̀ bá di pé ọ ti bàjẹ́ ọ ti pẹ́ jù lẹ́yìn èrè yìí Òjó lórúkọ mi ọmọ àbálábí tán nǹkan Ọlọ́run bá ti kí mi wí òun ni màá wí ronúpọ̀àdà kó ṣàtúnṣe ayé rẹ̀ kẹ́tẹ́ pẹ́ jù ire o.